ẹ wá ẹ̀yin kí a ti kàrí ẹmọ kan tẹ́ ń ṣe o ó máa tó di gìrìgìrì ó máa tó di wọ́wọ́wọ́ tá máa súnmọ́ yín gidi kí ló dé ẹ láwọn èèyàn lára èwo lórí burúkú èwo la agreement and commission kí ló ṣẹlẹ̀ gan kí ló agreement kí ló commission gan rúùmù ti gbé 250 lọ kí ló ṣẹlẹ̀ ṣé o gbọ́dọ̀ máa ṣe 419 ni ṣé o gbọ́dọ̀ máa ṣe yahoo ni tàbá tún pàdé láńlọ́ọ̀dù náà tó yẹ ká sọ pé pàdé láńlọ́ọ̀dù wọ́n náà wọn láńlọ́ọ̀dù náà tún máa dúró pé àwọn fẹ́ gba agreement àti commission láńlọ́ọ̀dù tá fẹ́ kówó fún àwọn náà tún máa láwọn fẹ́ gba agreement àfẹ́ gba commission ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ẹ bá wa dá sí o ẹ bá wa dá sí kan tó lọ ọ́lẹ̀ kó tó di wọ́wọ́wọ́ o kí ló dé ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wà níwájú tó yẹ pé bí ọwọ́ tà náà kiri ẹlòmíì kiri gádà ẹlòmíì sọmọdọ̀ kọ́kọ́ wòye pé kóun tú owó jọ kóun gba bọ́sọ̀ tàbí kóun gba ẹ̀rú ẹ ti gba agreement and commission ti fi lè pa kí ló ṣẹlẹ̀ gan ibo ní sẹ́yìn ẹ̀gbọ́n ibo lówó yẹn gan wà tẹ́fẹ́ bí ọ́fíìsì àwọn kí àtẹ̀kà yìí ọ́fíìsì wọn máa ń dọ́gbin bí ọ́fíìsì àwọn union rí kí ló ṣẹlẹ̀ gan èwo lórí burúkú ẹ̀wọ̀ wèrè ara ní àwọn èèyàn o ara ní aráàlú gan o ẹ̀ ní àwọn èèyàn lára kò lè dọ́gba bí kan náà ṣé o lè ṣe ògbó ṣé àkílódé èwo lórí burúkú ẹgbẹ́ ọmọ kan tẹ́ ń ṣe o a máa súnmọ́ yín láìpẹ́ o ara ní àwọn èèyàn gan o à ń sọ fún yín o agreement and commission fò tẹ́ ń gbà yẹn nǹkan tẹ́ ń commission tẹ́ ń agri yẹn ẹ máa sọ fún wa àtẹ̀yìn láńlọ́ọ̀dù yẹn náà tó yẹ pé tá a bá pàdé yín wọ̀nà wọn èyí náà máa dúró pé fẹ́ gba agreement and commission kí ló ṣẹlẹ̀ ara ní àwọn èèyàn ọmọ yá mi àbó orí. ẹ wá kí là ń commission gan torí kò tiẹ̀ yé mi ọgbọ́n àti mowó wọlé ẹ kọjú ìyàwó di jẹ́ ń wo èpè sọ́ra ẹ ń gbowó èpè ẹ̀yìn fi ṣara rin dín tẹ́bá lọ rí pọ́kù wèrè tẹ́ ń ṣe yẹ pé wọ́n lè súnmọ́ yín ọ máa súnmọ́ yín o. ó sì máa di wọ́wọ́wọ́. a máa súnmọ́ yín bó ṣe ń lọ bá a máa súnmọ́ yín. ó máa di wọ́wọ́wọ́ tó máa di girigiri gan. ó máa di girigiri jẹ́ bẹ́ẹ̀ wà ó yà ẹ wọ́ọ̀ṣì. ẹ wọ́n lórí burúkú. mo ní kẹ́ wọ́ọ̀ṣì báyìí. ayé tí ẹ kó tàwọn tí orí kan jẹ. tó ń tọ́ nínú. ẹ jẹ́ tàwọn tí orí kan jẹ. ibo ní sẹ́yìn wà. iṣẹ́ tó bá fi sanwó yẹn dà. kò ṣiṣẹ́. ṣé ẹ̀yin lè gbà lé yẹn. ẹ̀yin lè gbà ẹ̀ ní sóríire. ẹ wo ó máa di girigiri. ó yà ẹ lẹ̀. táwọn mẹ̀kúnnù bá ṣe tán pẹ̀lú yín. ìjọba náà tẹ bá mọ̀ pé yín náà ń jẹ́ ń bẹ̀ ní òjẹ́ káyìn náà lè gbé gbèsè ẹ wá nǹkan ṣe sí o. tó tọ́lẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì ẹ bá wá nǹkan ṣe sí. ẹ níyàn lára o. agreement and commission ni wá lára. kí ló dé ṣọkùnrin ayé ni. àwọn èèyàn ńlá mẹ́ ti gbòòrò. kí ló dé. ó máa tó di girigiri ẹ máa rí. ó yá àwọn eruku máa wọlé báyìí. ó máa di girigiri ẹ máa tó rí. mo ní àwọn eruku máa wọlé báyìí. àló máa di girigiri ẹ máa rí. bàbá àgbà ẹ káàsán ó dà pé ẹ̀yin ṣì ní voice jù àwa lọ èkó ní kankan o Ìbàdàn ayé wọn ti bàjẹ́ wọn ti fẹ́ bà ayé wa jẹ́ láti last year tí bọ́ǹbù ti bó ilé mi nínú Bódìjà ṣe mọ̀ pé ibi tíyàn bá ti ń gbé tipẹ́ tó o bá fẹ́ túnlé gbà ó máa ń le díẹ̀ mò ń sùn kiri ni tẹ́ ẹ bá rí ilé báyìí àwọn agent máa sọ fún yín pé wọ́n máa gba ×3 owó ilé yẹn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé ti àwọn Ìbàdàn náà síta tí ilé bá sọ tó nílé bá sọ wípé ilé yìí 200 ni agent máa gbé sílẹ̀ 300 ẹ máa gbọ́ o agent máa sọ fún nílé pé wọ́n máa gbà á ìmí agent ò ní sọ fún nílé pé wọ́n máa gbà òun ló máa gba owó yẹn wọ́n á wá sọ fún yín pé gbogbo ẹ̀ jẹ́ 550 600 tẹ́ bá wá ń bá wọn sọ pé báwo ló ti débẹ̀ wọ́n á sọ fún yín wípé tẹ́ ẹ̀ bá lè gbà kẹ́ ẹ fi sílẹ̀ àwọn tó máa gbà máa gbà ṣó ti ń yé yín wọ́n máa sọ fún ẹjọ́ tẹ́ bá lè bá wa gbé voice síta wọ́n máa sọ fún yín wípé àwọn tó máa gbà máa gbà wọ́n á tún máa jẹ́ kẹ́ mọ̀ pé ṣe bí ẹ̀kan lẹ fẹ́ san ṣe máa san bẹ́ẹ̀ next year ni ṣe wá rí gbogbo àwọn láńlọ́ọ̀dù náà tó ń fara ni wá àwọn ọmọ yóò ní níbùjókòó ayọ̀ gbogbo ìlú onílù tó bá wà wọ́n máa rí alátakò àwọn láńlọ́ọ̀dù kan wọ́n tẹ́ pé àwọn kọ́lọ́kọ́lé wọ́n jogún ẹ̀ ni wọ́n á dẹ̀ máa nìyẹn lára mo ní ẹnìkan tó jogún ṣọ́ọ̀bù kan ó gbé ṣọ́ọ̀bù yẹn sílẹ̀ ní 115 ní good location nígbà tí ìjà ìṣẹ̀lẹ̀ láàrin òun àti agent ṣe believe pé ìgbà tí wọ́n ó wá lọ bá wọn tó gba ṣọ́ọ̀bù yẹn ṣọ́ọ̀bù 4 ní èmi lè máa sanwó fún báyìí má sanwó fún agent yẹn mọ́ o ẹni tó bá ti sanwó ó ti ta lùsìkè o ṣe believe pé àwọn tó ń gba ṣọ́ọ̀bù tẹ̀ ń san 250 ó wà wò pé 250 ní bàbá yìí gbà ibẹ̀ làṣírí ti tú ó wà pé agent yìí máa ká ló lónìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn Yínká Ayéfẹ́lẹ́ mo rí a room self contained yàrá kan wọ́n máa ní 300 ni mo ní kí ló ṣẹlẹ̀ a room self contained location níbẹ̀ yẹn lẹ́yìn Fresh FM ẹ gbà wá single mother ní mí mo náà ọmọbìnrin tó yẹ pé ó kù díẹ̀ kan rẹ́pù ẹ̀ níjọ́wọ́ ó kù díẹ̀ níbi tá a ti ń sùn kiri ká sùn kẹ nígbà ṣe mọ̀ pé nígbà tá a bá náwó tàbá rí lè gbà from there ọjọ́ 5,000 ọjọ́ 10,000 a máa náwó yẹn jẹ tán owó yẹn ṣe lọ nìyẹn o ẹ má jẹ́ ń parọ́ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ léni Wednesday on the 25 of
June mo ṣì ní ilé tí mò ń bẹ̀ wọ́n pé kí n tiẹ̀ pa wọn mo fẹ́ ta stabilizer mi kan kí n tà wọn nǹkan kan lẹ́ka tiẹ̀ tá a bá tiẹ̀ ní nǹkan kan nínú ilé yẹn ká ṣàmọ̀ pa níbi tá a ti ń wọlé tá a ti ń jáde mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n sọ fún mi wípé 500 nílé o mi ìrírú ẹ̀rí ó ti sú wa o ẹ bá wa pariwo síta o àwọn olórí burúkú làwọn ti Ìbàdàn náà o àwọn agent Ìbàdàn náà ti ṣòfò ẹ̀mí o gbogbo àwọn ọmọ wọn ò ní ráàánú gbà wọn ò ní láyọ̀ gbogbo agent tó ń ṣe irú kínní ẹ ní láyọ̀ gbogbo wọn ò fẹ́ ṣiṣẹ́ mọ́ o agent ni ó sú wa o gbogbo apẹtẹ àwọ̀tán tó yẹ pé kò sí agent ń bẹ tẹ́lẹ̀ tẹ́ bá ní 150 200 níbì kan tó ń pè lápẹtẹ àwọ̀tán nìbàdàn ẹ máa gba 3 bedroom ní ìsinyìí àwọn agent ló ń wọ. ìjìnlẹ̀ rọ̀ báyìí agent ló máa bá tí ẹ jẹ́ o ò lè gbé Bódìjà báyìí wọ́n máa sọ fún ẹ pé ó ráyé wá o ò lè gbé GRA Agodi àbí kó gbé lálẹ́ ṣìnáyà lálùbọ̀sà àwọn ẹ̀ tí máa sọ fún ẹ pé ó ráyé wá ó ti sú wa ẹjọ́ tó yọ lọ́hùn àwọn olórí burúkú yìí wọn kì í gbalé tó wọn o ilé tó bá ṣèpù lọ máa ń gbé tàbí kọ́ lo yàrá kan ibẹ̀ ni wọ́n ti wá mú ilẹ̀ tó bá ní kó tún bá wọn tà wọ́n máa parọ́ fẹ́ni tó nílẹ̀ pé mo fẹ́ máa san díẹ̀díẹ̀ tí wọ́n á fi rà tán lọ́wọ́ ẹni tó nílẹ̀ àwọn yìí náà ni wọ́n wá kọ́ bí wọ́n ṣe kó lọ nìyẹn o láwọn olórí burúkú yìí àwọn kan wá fẹ́ pé tẹ bá wọn sọ̀rọ̀ nípa ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí wọ́n ní dẹ́ ẹ ló mọ̀ wọ́n ní bẹ́ẹ̀ chaati mọ́ wọn tẹ́ ní response wọ́n believe pé olóòórùn ni ẹ o ò lówó olórí burúkú wọn yàrá kan ni wọ́n ń gbé o ó sún wẹ́ bá wa pariwo síta ṣàánú wa ìpọ́njú ìpọ̀ wàhálà ìpọ̀ àrílégbé bíbí yòókì tún ń ṣèkò tún lélẹ́yìí Ìbàdàn tún lélẹ́yìí kí ló dé